Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń patronize ìjọ ọmọlúwàbí, a máa gbé ètò kan kalẹ̀ láìpẹ́. Lẹ́yìn tẹ́ bá ṣe ètùtù tán. Ètùtù tán ní kẹ́ ẹ ṣe yẹn, ẹbọ tí ẹ gbé yẹn, ṣé mo pé ti gbé spiritually, yẹn dúró fún spiritually. Àwọn kan tó wá sọ pé kẹ́ ẹ fi ṣe ìrúbọ yẹn, kí lè túmọ̀ ẹ̀ ní physically, kí làwọn kan tẹ́ máa ṣe ní physical. So, a máa gbé ètò yẹn kalẹ̀ lórí YouTube. Gbogbo ẹ̀yin tẹ́ ń patronize ìjọ ọmọlúwàbí tí ẹ ò bá tí subscribe sí YouTube mi, ẹ lọ subscribe. Kẹ́dẹ̀ lọ join ní membership ìjọ ọmọlúwàbí ní YouTube channel mi. So, ibẹ̀ la máa post àwọn fídíò nǹkan tí ẹbọ kọ̀ọ̀kan túmọ̀ sí. Tí wọ́n bá ní kẹ́ ẹ fi ewúrẹ́ bọ Ifá, kí ni ewúrẹ́ yẹn túmọ̀ sí? Tí wọ́n bá ní kẹ́ ẹ fi àgbọn rúbọ, kí ló túmọ̀ sí? Tí wọ́n bá ní kẹ́ ẹ fi ajá bọ Ògún, kí ló túmọ̀ sí ní physically? Tí wọ́n bá ní kẹ́ ẹ fi fìlà ṣe ìrúbọ, kí ló túmọ̀ sí? Ẹ jẹ́ ká gbé nǹkan mẹ́ta yẹ̀wò from example. Tí wọ́n bá ní kẹ́ ẹ fi fìlà rúbọ, ó túmọ̀ sí wípé lẹ́yìn tẹ́ bá ṣe ètùtù tí ẹ ń ṣe yẹn tán, ìyẹn ti spiritually, ó ṣeé ṣe kẹ́ jọba ìlú, ó ṣeé ṣe kán fún yín ní position kan ní ibi iṣẹ́ yín, ó ṣeé ṣe kẹ́ gba promotion kan, ó ṣeé ṣe kẹ́ dá ilé iṣẹ́ kan sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ẹ bá ti dé ipò yìí, tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ pẹ́, ìtumọ̀ ẹ̀ ni wípé kẹ́ fi oyè dá ẹnìkan lọ́lá. Ìtumọ̀ ẹ̀ ni wípé kó fi fìlà kan rúbọ. Tí wọ́n bá ní kẹ́ fi àgbọn rúbọ, nǹkan tí àgbọn túmọ̀ sí ni wípé o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní àṣírí. Nígbà tí ẹ bá ṣe ètùtù tán, àṣírí kan máa tú sí yín lọ́wọ́. Nígbà tí àṣírí yìí bá ti tú sí yín lọ́wọ́, ẹ gbọ́dọ̀ bò ó. Nítorí pé aṣọ àṣírí mẹ́ta la fi bo àgbọn. Ẹ ò gbọ́dọ̀ tú àṣírí náà síta. Tí wọ́n bá ní kẹ́ fi ajá bọ Ògún, lẹ́yìn tẹ́ bá fi ajá bọ Ògún tán, kí lẹ máa ṣe physically? Nígbà tí ẹ bá ti ń wa mọ́tò lọ, wọ́n ní kẹ́ ẹ ra máa sáré. Anything irin tẹ́ bá ti ń lò, kẹ́ ẹ ra máa lò, kí ẹ má bàa sáré kú bí ti ajá physically. So, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So, inú membership ìjọ ọmọlúwàbí tó wà nínú YouTube channel mi, lẹ máa ti máa láǹfààní àti máa béèrè àwọn questions tẹ́ bá fẹ́ béèrè lẹ́yìn tí àwọn ìjọ ọmọlúwàbí bá ti ṣe ìrúbọ fún yín tán. Ní ti spiritually, ẹ máa wá sí inú membership yẹn, máa sọ wípé ọba, mo lọ sọ́dọ̀ àwọn babaláwo ìjọ ọmọlúwàbí lénìí o. Tàbí kẹ́ má tiẹ̀ sọ bẹ́ẹ̀, ẹ kàn máa comment wípé ẹ lọ ọba. Tí wọ́n bá ní kán fi ajá ṣe nǹkan báyìí, kí ló túmọ̀ sí? Tí wọ́n bá ní kán fi ewúrẹ́ ṣe nǹkan báyìí, kí ló túmọ̀ sí physically? Tí wọ́n bá ní kán fi ìjàpá bọ nǹkan báyìí, kí ló túmọ̀ sí? Ibẹ̀ la máa ti máa kọ́ra wa, because spirit cannot work only. Spirit work with flesh. Flesh work with spirit. Tẹ́ bá ti ṣe ti spiritual, ẹ gbọ́dọ̀ máa mọ nǹkan tí ẹ máa ṣe physically. Benefit yìí wà fún àwọn tó ń patronize ìjọ ọmọlúwàbí. So, ẹ̀yin tẹ́ bá fẹ́ kí ètùtù yín kó tètè máa yá, kó tètè máa gbà kíákíá, òun ló wà fún. So, YouTube account mi lẹ́ẹ̀kan sí ni Ọba Solomoni Àgbáyé 1. Ẹ máa rí ibi tó ń kọ join membership sí. Tẹ́ bá ti wọ YouTube mi, ó yàtọ̀ sí subscriber. Lẹ́yìn tẹ́ bá subscribe tán, ó ní ibi kan tó ń kọ sí join membership. Tẹ́ bá ti join membership, ibẹ̀ lẹ máa kọ àwọn questions yín sí. God bless you.